Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa. A kú ìsinmi òní o, ọ̀pọ̀ ìlà máa ṣe láyé láṣẹ Elédùmarè. Ẹ̀yin èèyàn mi, ohun tí mo gbọ́ tó ṣe kàyéfì létí mi, òun ni mo ní kí n kúkú wá fi tẹ́yìn náà létí o láti ẹnu bàbá wa Akéwùgbà Gold. Ìdí ohun pàtàkì tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi fẹjú mọ́ ilẹ̀ wa pàápàá nínú igbó wa Old Ọ̀yọ́ National Park. Àṣẹ wípé ó ní ohun pàtàkì táwọn bandits àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n fẹjú mọ́ kíkan ṣe ìjínigbé nìkan òun ni wọ́n yàn láàyò, òun ni wọ́n torí ẹ̀ ń ṣe ìkọlù sí wa. Kì í ṣọ̀rọ̀ ìjínigbé nìkan rárá o. Ẹ wò, ẹ wá lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Akéwùgbà Gold níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun tó fà á táwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n fi fẹjú mọ́ ilẹ̀ wa. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share, ẹ bá mi tẹ subscribe button, ẹ subscribe sórí YouTube channel wa at Yorùbá ni wá entertainment, YouTube channel wa at Yorùbá ni wá entertainment. Ẹ bá wa subscribe síbẹ̀ torí wípé bó bá ṣe ń lọ lọ́tùnlọ́tùn a ó máa jẹ́ kẹ́ ẹ máa gbọ́, a ò ní jẹ́ kí tí yín dì sí. Ẹ tẹ̀lé mi ká lọ, ẹ wá lọ gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ láti ẹnu bàbá wa Akéwùgbà Gold. Ó yá. Ẹ̀yin onílàáká ìdà nílẹ̀ Yorùbá, ẹ̀yin agbára ìjọba dà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní Old Ọ̀yọ́ National Park yẹkùnù wàkúdà tí iná yẹn bá lọ jò pẹ́rẹ́ ó pọ́sibù kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n fi koná tó fẹ́ jò fàyínà náírà bí ìwúdẹ́ ètò sìkà fàyínà lè hárùbà àbúwádùwà nígbà náà fàkúlùtù mí náà tà á jó bí láì dá sí ilé àìkọ́ dúlé ọmọ ẹ̀yà tó wà múlẹ̀ mo sọ pẹ̀lú ìyanu ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lókù láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ni wọ́n ti jásẹ́lé lórí àwa gangan lágbà. Ẹ pè pàdé àgbà ilẹ̀ Yorùbá, gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà, bí baálé ilé wọn bá ń bẹ lé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ lélẹ̀. Ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ, ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ò lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà nítorí fẹ́ ṣẹlẹ̀. Ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara, àwọn náà yẹn wọ̀lú yòó. Rẹ́kọ̀dù àgbáyé ó pè wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó, ọdún mẹ́wàá àbọ̀dún mọ́kàndínlógún, ọdún mẹ́wàá wọ́n làwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan. Ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì, rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé 10,000 yẹn láwọn tí wọ́n ti pa. Àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn, lé kúrò nílùú wọn, àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn. Àwọn abúlé ìlú tó ti dahoro wọ́n lọ fẹ́ tó 50. Ẹ lọ íńtánẹ́ẹ̀tì, ẹ lọ kà, ẹ lọ Google ẹ̀ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní Borno níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú igbó Sambisa. Wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà igbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn. Lára wọn làwọn ọmọ Chibok girl 276 tí wọ́n kó ń jọ sí díẹ̀ ní ọmọ rí padà. Majority àwọn ọmọ yẹn ló mọ̀ bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ. Àwọn tí wọ́n padà gan 80% tí wọ́n ló dé toyúntoyún, wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlé, wọ́n dé wọ́n màdámù ni wọ́n bá dé, màdámù Chibok girl ni wọ́n bá dé lọ́dún náà lọ́rùn. Ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò títún tán síbẹ̀. Wọ́n tún wá ní títí dìsín ogun yẹn ò tí stop. Iye sójà tó ti bá wàhálà yẹn rìn àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀ torí iléeṣẹ́ ológun gbìyànjú àmúmi pọ̀jọ kà lọ. Bó ṣe wá rí yẹn àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ Empire àbí Old Ọ̀yọ́ National Park. Tá a bá sọ́ra ti Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ National Park ju àyè méjèèjì lọ. Màá ṣàlàyé lórí ẹ̀ kí ló dé tí mo fi pariwo báyìí. Al-Qur'ani ní láyín ṣàkàrìtún láàzìdánakún wà láyín kàfàrìtún inna àdàbí láṣẹ́dì. Quran chapter 14 verse 7. Láyín ṣàkàrìtún bẹ́ẹ̀ bá fún ẹni orí Ọlọ́run oore tọ́lọ̀ bá kó sí ẹ nígbà tó ọba tètè ló tó lóore Ọlọ́run mi ò ní jẹ́ kó tán màá máa jẹ́ kó pọ̀ ni. Àmọ́ tí mo bá gbé oore sọ́dọ̀ rẹ tó o bá tètè identify rẹ oore yẹn ó dàdánwò yóò di ìyà yóò di fìtínà sóńtọ̀ ọ̀hún lọ.
orí Ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ National Park. Tàbá tí federal government bá maintain solid mineral tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà. Nǹkan yẹn làwọn wá kiri, nǹkan yẹn ni wọ́n ranjú mọ́. Ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan. Àmọ́ nígbà tí adé Zamfara wọ́n rí gold, wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù, wọ́n take over, wọ́n bẹ̀rẹ̀ sí wa gold, chopper wá láti gbé, wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ ìlú òyìnbó. Àwọn òyìnbó ń kó bọn fún wọn, wọ́n ń kó nǹkan ìjà fún wọn, wọ́n ń kó $1 billion fún wọn. Tí wọ́n bá ń kidnap wọ́n fi ń cover ni. Àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí ń bẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n wà nínú ilẹ̀. Àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kílòjì. Ẹ wá wò, tẹ́ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno. Láti Borno wọ́n rí díẹ̀ ń bẹ̀. Àmọ́ ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold. 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí, times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ wádìí, ìjọba náà ti mọ̀, federal government ti mọ̀, àmọ́ ìtètè múra ńlọfẹ́ dá wàhálà lẹ́ báyìí. Lórí àjọ àgbáyé, gíráàmù ẹyọ kan, kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park wọ́n ń tà ní 23.80 per kilogram, $23.80 per kilogram. Ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000. Ìyẹn tí wọ́n bá tà ní sọ́lẹ̀ tó bá ìdí pé lójú ẹ̀ sí truck ó di billions of dollars. Eléyìí ni wọ́n ń kó níbẹ̀. Kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ ń bẹ wọ́n ń pè kan ní tantalite gemstone, tantalite gemstone. Ní gbogbo àgbáyé wọ́n lélẹ̀ tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló value jù. Àwọn nǹkan wọ̀nyí ní ń bẹ. Àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún, òní wọ́n wá jókòó tẹ̀. Wọ́n ti mine nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìn ó ti lé lọ́dún mẹ́ta, ó ti lọ bí ọdún 5. Gbogbo abúlé tí ń bẹ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá wà kan bẹ̀. Nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn. Majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń gọ̀ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní Màyá tàbí kó já ní Kìsí, ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn. Abúlé yẹn tí wọ́n bá lòdù oríṣiríṣi torí truck ò lè débẹ̀, ọ̀kadà náà fún wọn ń gbé majority. Eléyìí tó bá wet ni wọ́n máa ń lo chopper láti wá gbé. Ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀. Lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion lọ́jà àgbáyé. Nǹkan yìí ló wà ní ilẹ̀ Yorùbá, ló wà ní Old Ọ̀yọ́ National Park. Nínú gbogbo àwọn mineral resources tá a kà sílẹ̀, lithium ló value jù ń bẹ o. Lithium wọ́n ju petrol lọ by far. Ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo. Nítorí pé kí ni lithium ní ọ̀kan yìí petrol. Lithium òun ni a ń lò fún tí wọ́n ń pè ní EV. Lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì, gbogbo bátìrì rechargeable battery. Tí ò bá sí lithium kò lè sí tí ń jẹ́ rechargeable battery. Bákan náà lithium ní ń bẹ lára fóònù. Lithium ni wọ́n fi ṣe fóònù tá ń gbé kiri. Lithium ni wọ́n fi ń ṣe solar light. Lithium ni wọ́n fi ń ṣe electric car. Lithium ní ń bẹ lára aeroplane tí fi ń fò. Lithium yẹn ni wọ́n bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ wá ní wọn ní takú síbẹ̀. Wọ́n tún wá lọ́kàn tún wá wà. Irú lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ Google ẹ̀. Wọ́n pè ní most significant lithium pegmatite. Most significant lithium pegmatite ní ń bẹ ní Old Ọ̀yọ́ ní gbogbo àgbáyé. Ó bẹ́tà ju oil àti gold lọ nígbà ọgọ́rùn. Òun ní bẹ́ẹ̀. Kí wá ló dé táwọn ọ̀gá ńlá fi wá wọ Old Ọ̀yọ́? Wọ́n rí Old Ọ̀yọ́ bí ibi tó tí wọ́n dá nǹkan bọ àwọn lójú láti jọ ìpè káì. Irú bíbá yìí ń bẹ làwọn ń jẹ ìyà ní north. Kí ló dé tí wọ́n fi rò bẹ́ẹ̀? Yorùbá já wà rí ní mi láàbùbí. Làkìlálì àtàmímọ̀ yàrá tó lè wà fàyà. Làkìlálì àtàmímọ̀ yàrá tó lè wà fàyà. Mo ní àwọn ọ̀rọ̀ lẹ́nu tó jẹ́ pé kí n sọ jáde. Yorùbá já wà rí. Ẹnu mi ò dẹ̀ táàgì ní pé mi ò mọ́ lọ́gbọ́n. Aláìmọ̀ká òpònú èèyàn sọ yí pé kò sọ́lọ́ lọ́dọ̀ ẹ̀. Làkìlálì àtàmímọ̀ yàrá tó lè wà fàyà.
Làkìlá lè àtàmìmọ̀ yàbùdó lè wá sára. kí ló dé tí a fi rí igbó Old Ọ̀yọ́ National Park as ibi tó bẹ́tà táwọn ò rí látijọ́ yìí tí wọ́n wá yàwó bobẹ̀? Àkọ́kọ́ ní tó jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ advantages ni pé one, ibẹ̀ close sí Lagos airport. Tí wọ́n bá ń bẹ ní Zambiza, tí wọ́n bá lóòdù tàbí ní Zamfara, truck yóò lo ọ̀sẹ̀ kan tàbọ́jọ́ 5 kó tó dé port lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti kó sójú omi. Àmọ́ tó bá jẹ́ ní Old Ọ̀yọ́ ni ìrìn wákàtí 6 sí 8 láti Gbẹ́tì ó ti gbé dé bọ̀. Wọ́n kó díẹ̀ wọ́n lóòdù ẹ̀, àárín ìgboro náà ti ń lóòdù ẹ̀. Wọ́n ti kó dé bọ̀, ìyẹn àǹfààní àkọ́kọ́, closer to Lagos port. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi táwọn ń tà ń pè ní Old Ọ̀yọ́ National Park yìí, àlàáfíà ń bẹ fáwọn ń bẹ. Àwọn ò lọ́tà ní Zambiza àti ní Zamfara. Wàhálà sójà àtàwọn JTF ti pọ̀ jù. Àmọ́ ní Old Ọ̀yọ́ wọ́n ti ń bẹ ń dẹ̀ ń sìn. Ó súnmọ́dún kan, ó súnmọ́dún méjì, bí ó bá ti súnmọ́dún mẹ́ta. Wọ́n ń wá gbòòrò wá ra oúnjẹ. Àwọn aráàlú wọn ò lè sọ pé àwọn ò mọ̀ páwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ra oúnjẹ lọ́wọ́ àwọn. Wọ́n lè sọ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n ń ta oúnjẹ fún wọn torí pé wọ́n ti mọ̀ pé àwọn ọ̀gá ńlá ó padà dé. Wọ́n ti ń pa àwọn èèyàn nípakúpa ń bí ọjọ́ ti pẹ́. Tẹ́nìkan ò mọ̀ tó ń kálukú wọn mọ́ra nítorí owó tí wọ́n rí ń bẹ̀. Number 3, nítorí advantage fún wọn, ó easy fún wọn láti gbé nǹkan sórí ọ̀kadà láti Old Ọ̀yọ́ tí ó dẹ̀ lọ́jà ní Ìgbẹ́tì tàbí ní Kìṣí níbi tí truck ó ti lóòdù ẹ̀. Ìrìn wákàtí 6 ó ti dẹ́kọ̀, kò síwò ẹ̀ ní Zambiza, kò síwò ẹ̀ ní Zamfara. Wàhálà ni wọ́n fi gbé nǹkan kọjá bẹ̀. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n tún wá rí pé igbó Old Ọ̀yọ́ National Park ó líǹkì Benin Republic, ó líǹkì Kútọ́nù níbi tí òkun míì wà táwọn ti lè lóòdù. Táwọn bá gbéra kò lè tó wákàtí 8 táwọn fi bára wọn ní Benin Republic táwọn bá tọ inú igbó pẹ̀lú ọ̀kadà. Ìyẹn náà bẹ lára jí tí wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ibi pàtàkì. Ìkarùn, wọ́n rí pé owó táwọn ọ̀nà láti gbé nǹkan yẹn rìn ó máa kéré. Wọ́n tún wá rí pé lower cost of violence ní bẹ níbẹ̀. Ìkẹrin, wọ́n wá rí wípé ní Zambiza forest, apá majority Zambiza iye tó jẹ́ forest ń bẹ ò tó nǹkan, àwọn desert ń bẹ ń bẹ. Ó easy láti máa ju bọ́ọ̀bù sáwọn láti orí pléènì tíjọba bá dìtámì bẹ́ẹ̀ bíjọba ṣe kọjá ń bẹ̀. Àmọ́ ní Old Ọ̀yọ́ igbó tó gbò rúrúrú ni wọ́n lè rí ti ń bẹ lábẹ́. Old Ọ̀yọ́ wá ní ó wá tóbi títóbi Old Ọ̀yọ́ tí mi bá ṣe mistake bẹ́ẹ̀ ni pé máa padà rántí ẹ̀ 2.20 something kilometre 24 kilometre square meters tí mi bá ṣe mistake. Old Ọ̀yọ́ National Park ó ju ìlú Ìbàdàn lọ ní títóbi. Tá a bá ju àwọn local government àrọ́kọ kúrò ó tóbi ju gbogbo ìlú Ìbàdàn lọ. Níbi tó tóbi dé igbó wa ní gbogbo ẹ̀ tó bò rúrúrúrú, igi 100 ọdún bẹ́ẹ̀ tẹ́nìkan òkè, igi tó gan ti dára bàkábẹ̀ tí wọ́n lè tẹ́jì síbẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ oríṣiríṣi káàmpù níbẹ̀ níbẹ̀, oríṣiríṣi ìlú, oríṣiríṣi abúlé làwọn náà ti tẹ̀dó síbẹ̀ tó jẹ́ wípé sólà ni wọ́n ń lò tí wọ́n fi ń gbádùn ayé. Kódà àwọn náà ní alága wọn ní chairman láàrin ara wọn bẹ̀. Ní Nàìjíríà kan náà Yorùbá jáwárí límì láwà gbogbo. Ṣẹ́yìn náà ti gbọ́ báyìí, ṣẹ́yìn náà ti gbọ́. Àfikọ́ lọ́hùn Elédùmarè nìkan kó fúnra rẹ̀ wá gbà wá lórílẹ̀‐èdè yìí. Ṣé wípé kì í tiẹ̀ wá ń sọ̀rọ̀ ìjínigbé nìkan, òun ló fa táwọn agbésùnmọ̀mí tán fi ń pa kúkúrú pa gígùn tí wọ́n fi ń jíyàn gbé nílẹ̀ Yorùbá wá ń bí. Àṣé pé wọ́n tó tiẹ̀ ti wá rí ohun àlùmọ́ọ́nì wa tó fẹ̀jú mọ́ wọn. Ṣé rí wípé ọ̀rọ̀ wa ń fàdúrà gidi gan lórílẹ̀‐èdè yìí. Ọjọ́ wo la mọ̀ ta fẹ́ bọ́ nínú gbogbo eléyìí? Ọjọ́ wo la mọ̀ ta ló fẹ́ gbà wá gan? Torí náà ẹ jẹ́ kí gbogbo wa lọ kún fún àdúrà o. Orí wa ò ní gbàbọ̀dé o. Kóníkálukú lọ jà forí ara ẹ̀. Ọ̀rọ̀ àsìkò yìí ti kọjá bẹ́ẹ̀, ó ti kúrò ní ṣeréṣeré. Ṣèbẹ́yìn náà gbọ́ báyìí tó gbogbo wa ò ní bọ́ sọ́wọ́ o. A ò ní pàdé àgbákò o lágbára Ọlọ́run. A ò ní bá wọn nípìn nínú ikú ẹbọra. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi tẹ subscribe button sí channel wa àti Yorùbá ni wá entertainment ní YouTube. Ọwọ́ tẹ fi ń tẹ̀, ọwọ́ náà ò ní gé, àkàndùn ní mú yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Owó tẹ fi ń ra data, tẹ fi ń wo àwọn iṣẹ́ wa, àpò yín ò ní ṣòfò, ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Ọwọ́ yín náà tẹ fi ń tẹ like àti comment, tẹ́ ń bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ tẹ́ fi ń tẹ subscribe, ẹ ò ní fi gbókò ọmọ sí, wọn ò ní gbókò ọmọ wá bá yín lé láṣẹ Elédùmarè.
ó ti di kó lórí dorí ẹ̀ mú. Ọ̀rọ̀ Nàìjíríà yìí ti di wóró sí wóró, ti di kọ̀rọ̀ sí kọ̀rọ̀. Orí gbogbo wa ò ní gbàbọ̀dé o lágbára Ọlọ́run.